àtọ̀sí ẹlẹ́jẹ̀ wà, àtọ̀sí alájá wà. Ètí ń ṣe wọ́n pè kàn ní àtọ̀sí ajá. Èwo lálájá? Ẹlọ́wẹ́ gbogbo ọ̀tọ́ wa ní pé àwọn ní low sperm count àbí wọ́n ní pé sperm ò tẹ̀sí lára wọn rárá. Púpọ̀ wọn á dà pé àwọn tó bí wọn wọ́n ti fi àtọ̀sí bí wọn tàbí àwọn fúnra wọn ti kó àtọ̀sí nígbà tó dé ilé ayé náà ni. Ìkọ́ àti pé tó máa ń pè ní jèríjèrí tó bá kó wọnú nǹkan ọmọkùnrin báyìí á máa rí síta bí èkó lọ, á máa sá wọlé. Á máa kó síta bí èkó lọ, á máa kó wọlé. Irú yẹn tí ìwà pé kó tètè pa àwọn yẹn máa ní èrí ògì á máa fún jẹ. Tó bá fún ní èrí ògì jẹ ó máa bẹ̀rẹ̀ sí máa jẹ ara èèyàn ni, so kó máa jẹ kó pátá. Ọ̀tọ̀ ní kí wọ́n kàn máa tọ ẹ̀jẹ̀ nìkan, ọ̀tọ̀ ní pé kó máa tàyàn, kó máa tà láti jọ, kó máa fọ́ọ̀sì tọ̀ jáde. Oríṣi méjì ẹni ní. Kó máa tó pé ẹni tó bá ní prostate ó lè fà kó máa tọ ẹ̀jẹ̀. Ẹni tó bá ní àtọ̀sí tá à ń sọ yẹn bí àwọn STDs yẹn ó lè fà kó máa tọ ẹ̀jẹ̀. Ẹni bí adé máa tọ̀ pẹ̀lú ìtọ̀ ẹ̀jẹ̀ àti ìtọ̀ máa jáde. Akọ̀ni kó ń bẹ̀rẹ̀ sí ní rú, ń bẹ̀rẹ̀ sí ní gbẹ ni. Ẹni bí tá wo obìnrin mi tá wo ojú abẹ́ báyìí bíi pimples ó máa bọ ojú nǹkan ọmọkùnrin yẹn ni. Ètò ìsìn tí ọkùnrin bá rí ọkùnrin mi ẹ máa rí ulcer bí àwọn bíi ewu ẹnu gbogbo ara nǹkan ọmọkùnrin ló máa wà. Ṣebí wọn náà ti rí àwọn àǹfààní tí ń bẹ ń bi àwọn chánẹ́ẹ̀lì Bàbá Aládò. Ìwọ náà máa subscribe sí fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ rẹ, fi ránṣẹ́ sáwọn mọ̀lẹ́bí rẹ káwọn náà subscribe kó bá lè máa kẹ́kọ̀ọ́ tewétegbò látọ̀dọ̀ Bàbá Aládò. Ewé ń bẹ, òògùn wà. Ẹlẹ́bẹ̀ wọ̀nyí yẹn wá bó ni ara ò lè bí ẹ kú dédé àsìkò yìí o. Àìsàn tí ò gbóògùn àtèyí tó gbóògùn gan Ọlọ́run ó jẹ́ káìsàn ó jìnnà sí wa. Ìlera pípé ni ó jẹ́ tèmi àtẹ̀yin tẹ̀ ń wò wá. Ẹ káàbọ̀ sórí ètò yìí níbi tí Bàbá Aládò bá ṣe gùn lóòbàrìbà yóò tún ti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ nípa àwọn tá a lè ṣe láti fi wà lálàáfíà. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ìkànnì Yorùbá Gidi TV ilẹ̀ ńlá àǹfààní àti máa wò. Ẹ káàbọ̀ sórí ètò sá. Ẹ ṣeun olótùú, ẹ kú jọ́ mẹ́ta, àdúrà ó máa gbà, ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí o. Àmín. Ìkọ́ kì í kéjù lẹ́sẹ̀, ìkọ́ ò ní kọ yín lẹ́sẹ̀ o. Àmín. Ìkọ́ ayé ò ní kọ yín lẹ́sẹ̀, àwọn ọ̀rẹ́ ò ní kọ yín lẹ́sẹ̀, àwọn ọ̀tá ò ní kọ yín lẹ́sẹ̀. Àdúrà ó gbà o. A kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ máa ń kẹ́kọ̀ọ́ ní ọ̀kan òjọ̀kan ní àtẹnu iléeṣẹ́ wa, látẹnu tiwa tó jẹ́ Dr. Aládò Odùkọ̀yà Sharafadeen Aládò, olùdásílẹ̀ iléeṣẹ́ Holy Peace Herbal Research Center. Àwọn ètò látúgbédé lénìí láti lákọ́ra alẹ́kọ̀ọ́ nípa ohun tó ń jẹ́ STDs tàbí STI. Wọ́n fẹ́ ká kọ́ra lénìí. Níbi ìfàyàlùyà ìjẹran sunkun sí ìbálòpọ̀ ọkùnrin àtobìnrin láwọn àìsàn oríṣiríṣi ló sodo tó lè tíyẹn lè kérin láti bẹ̀. Ṣe já sọ̀rọ̀ díẹ̀ ń pa àtọ̀sí. Ẹ ṣeun ló tún. Èwo náà ń pè látọ̀sí? Ṣe rí àtọ̀sí òun náà ní pé nígbà míì kí wọn kàn máa tọ̀ ṣeré. Ẹlòmíì ó lè tọ̀ ní ẹ̀ẹ̀mẹ́ta ẹ̀ẹ̀mẹ́rin kílẹ̀ ò tó mọ́. Ẹlòmíì tó bá di ọ̀sán á máa tọ̀ díẹ̀ báyìí tó gbé ń tọ̀ yẹn á máa ta. Ẹlòmíì á máa tọ̀ á máa fọ́ gbá orí mú báyìí ni. Ọkùnrin làtọ̀sí ń ṣe ni àbóbìnrin? Ó ń ṣe ọkùnrin, ó ń ṣe obìnrin. Kò sẹ́ni tí ò lè ṣe. Ṣe rí àtọ̀sí tó bá bẹ̀rẹ̀ sí ṣèyàn, àwọn àmì tí ẹ̀ máa kọ́kọ́ máa rí òun náà ni pé nǹkan ọmọkùnrin á máa yún. Lẹ́yìn ìgbà tó bẹ̀rẹ̀ sí ní yún, stage àkọ́kọ́ nìyẹn. Lẹ́yìn ìgbà tó bá di ẹlẹ́ẹ̀kejì á kàn rí pé àtìtọ̀ wá ń tà òun, ó wá ń lera. Lẹ́yìn ìyẹn á tó máa tọ oyún, òun náà máa fọ́ọ̀sì tọ̀tọ̀. Tó bá bẹ̀rẹ̀ sí fọ́ọ̀sì tọ̀tọ̀ yẹn, oyún náà bẹ̀rẹ̀ sí jáde. Lẹ́yìn oyún tẹ́lẹ̀ mi á di ẹ̀jẹ̀. Egbò ti wà níbẹ̀ nìyẹn. Egbò ti wà nínú yẹn nìyẹn. Nítorí pé ṣé àtọkùnrin àtobìnrin náà ló ń tọ oyún? Àtọkùnrin àtobìnrin ló máa ń tọ oyún. Káì. Tètè ń sìn. Obìnrin mi á máa tọ ẹ̀jẹ̀. Ṣe pé inú abẹ́ obìnrin fẹ̀ púpọ̀. So àti tọ́ tí wọ́n yẹn kàn máa rí pé wọ́n ní discharge. Bí etí nǹkan ọmọkùnrin á rí ìpín bẹ̀ àbí kó rí ọyún bẹ̀. Ẹ rí pé ọkùnrin tí a fẹ́ bóbìnrin ṣe ń gbà mí ibi gànràngànràn kò ní kí n ráyè wò pé kí ló tẹ̀ wá ń bẹ̀ àti níbẹ̀ gan farapamọ́. Ẹlòmíà kan kó sínú kòtò yẹn ni. Tó bá ti á kó sí báyìí ó sì lè kó àìsàn àtọ̀sí nìyẹn. A máa tọ oyún, a máa tọ ẹ̀jẹ̀. Ó lè wú ńgbà mí, ẹlòmíì tẹ̀ ní tọ ẹ̀jẹ̀, oyún kan tó máa tọ̀. Nǹkan ọmọkùnrin á wá wú, á máa dùn àti tọ̀ á di wàhálà. Ṣé ẹni pé tá a sọ yìí stage àkọ́kọ́ ni níbi nǹkan àtọ̀sí. Kí ni ń fà gan-an tó fi ń wà lára? Ṣá àtàrà ọkùnrin náà ti ń kó ni àbátàrà obìnrin? Bacteria ni, bacteria ló máa ń fa àtọ̀sí. Ṣé mọ̀ pé níbi ìdọ̀tí ara
ẹ máa wò ká wò pé kí ni ìpínlẹ̀ ẹ̀ gan ibìkan sáà ló gbé wá tí ẹlòmíì bá bóbìnrin sùn àníkókó látara obìnrin yẹn kọ́ bọ̀ ló ń gbé ko ibo lẹni tó gbé ko ọkùnrin mélòó bóun ṣe so bó ṣe ń lọ nìyẹn so kíkó tó ń kó lọ yẹn ìdọ̀tí ló máa ń fà tí ìdọ̀tí bá wà lára níbì kan ẹ̀wọ̀n tó pé wọ́n ń bóbìnrin ṣe pọ̀ láti ojú ara ojú ìdí láti ojú ìdí ṣe pé ìgbọ̀nsẹ̀ tó wà ń bẹ yẹn ní tó jẹ́ waste product ni èmi àti wàá bàjẹ́ tó bá kó sínú nǹkan ọmọkùnrin tí ìgbọ̀nsẹ̀ bá kó sínú nǹkan ọmọkùnrin tó bá débẹ̀ á bàjẹ́ síbẹ̀ tó bá dẹ̀ bàjẹ́ ó lè fa ìdín tó bá dẹ̀ ti fa ìdín yẹn ìyẹn máa gbé bẹ́ẹ̀ nìyẹn ara tó lè fa nìyẹn so tí ẹlòmíràn tó bá kó àwọn kòkòrò yẹn tó bá ti fọ́ọ̀mù bacteria yẹn ẹnu bọ̀ láti ń lọ síbẹ̀ òun náà kọ́ máa kó díẹ̀ ni tó bá ti ń kóbi tó ń kó sí yẹn á máa dàgbà sí ń bẹ̀ ẹlòmíràn tó pé inú odò ló gbé ń kó tiẹ̀ tí wọ́n wọ̀ inú odò omi adágún tó ní dọ̀tí tó bá ti bẹ̀ wọ́n ní pé kò sí fà lódò tó bá tọ̀ síbẹ̀ wọ́n náà tó mu díẹ̀ ń bẹ̀ ni tó pé á tọ̀ síbẹ̀ yẹn náà àwọn kan yẹn á kó wọnú nǹkan ọmọkùnrin yẹn tó bá ti á kó wọnú nǹkan ọmọkùnrin yẹn nítorí máa rí dáa kọ́ ni pé á máa tọ̀ á máa ta tó bá yá nǹkan á dẹ́gbẹ́ nǹkan fẹ́ jáde nínú ẹ̀ á máa ṣe wìnìwìnì nínú nǹkan ọmọkùnrin yẹn so tó bá yá á dípò ní ó ń tọ ẹ̀jẹ̀ á dípò ó ń tọ oyún gbogbo eléyìí àìsàn àtọ̀sí ni ṣe ti yé ó ń ṣe obìnrin náà obìnrin míì á máa yún ó tẹ̀ wá yún ẹ̀rọ mi pé á rò pé àbí kò mú kí kò ń kíbo kó máa fi yún bẹ́ẹ̀ ni yún yẹn máa pọ̀ ṣe ti yé sìn ẹlòmíì wà pé á dẹ̀ máa ní discharge ẹlòmíì discharge á máa rùn bí ẹran tó ti bàjẹ́ ṣe ti yé sìn ẹlòmíì wà pé nǹkan ara ẹ̀ tó jáde látara ẹ̀ yẹn á máa stay ní aṣọ tó bá wọ̀ ṣe ti yé sìn ṣùgbọ́n ilé àtọ̀sí ni tó yẹ pé ó lè ṣe ọkùnrin ó dẹ̀ lè ṣe obìnrin so ṣùgbọ́n kí láwọn fẹ́ sọ ní pé kò wá ń ṣe ní pé èèyàn bá bẹ̀rẹ̀ sùn kọ́ gbé ń kó o tọ́jọ́ báyà lo ìbọ̀sẹ̀ àmì ìkíná púpọ̀ pint tọ́ báyà lo pint ó lè kó látara bẹ̀ ẹlòmíràn jọ ń lo pint papọ̀ ẹlòmíràn tó pọ̀ jọ ń lo towel papọ̀ ṣe ti ń sìn ẹlòmíràn tó pé tiẹ̀ ní wípé tó wà lọ sí toilet nǹkan ọmọkùnrin máa kan bí zinc yẹn tẹ́lẹ̀ máa rí tó máa fi kàn òun náà tó fara kó so gbogbo eléyìí ọ̀nà tá a lè gbà kó àìsàn àtọ̀sí nìyẹn pé tó fojú hàn jù ni pé kí èèyàn bá obìnrin ṣe àbí kí ọkùnrin ó bóbi ọkùnrin ṣe kóbìnrin ó bóbìnrin ṣe wọ́n lè kó látara bẹ́ẹ̀ so àwọn tí mo sọ yẹn ń pa pé tí èèyàn bá ní àtọ̀sí yẹn ó ní first stage yẹ first stage ni pé èmi àkọ́ni pé òun ń tọ oyún ó ń tọ ẹ̀jẹ̀ tó bá padà yá tí ò tọ́jú ẹ̀ akọ̀dé pé wórúkọ ń bẹ̀rẹ̀ sí ní wú ni. ìyẹn tó bí yìí láàrin ìjọ mélòó àbọ̀sẹ̀ mélòó. ṣe rí oyún títọ̀ àbí títọ̀ ẹ̀jẹ̀ yẹn ẹlòmíín oṣù méjì oṣù mẹ́ta nǹkan ọmọkùnrin àti wá wú gbà yẹn á wá wú lọ síbi wórúpọ̀n ṣàmì tí ń sìn so eléyìí àtọ̀sí ni. àwọn kọ́ni tó wà tó pé wọ́n ní àtọ̀sí yẹn STI tàbí STD tá à ń sọ yẹn wọ́n kọ́ ni tó yẹ pé tí wọ́n ò tọ oyún wọn ò tọ ẹ̀jẹ̀ ṣùgbọ́n ní gbogbo ìgbà ara wọn máa gbóná ara máa gbóná ara máa yún wọn ara wọn máa níbà ní gbogbo ìgbà ìyẹn ti di bọ́ sí stage 2 STDs kí ni stage 2 yẹn tí a lo oògùn ṣẹ́rí tí a lo oògùn tó pé oyún yẹn wá stop àbẹ́jẹ̀ yẹn stop àtọ̀sí ò tí ì lọ o kò ì lọ o because ó lọ farapamọ́ síbì kan ni ṣé ti yẹn sì ó lọ farapamọ́ yẹn ni pé ó ní láti ní total treatment tí yẹn láti lò fún kó tó lè lọ pátá ó stop wọn kò ní tètè lọ tí ẹni máa gbé dáa mo ti látọ̀sí rí ó wá di pé ó wá lóògùn tí a lọ wẹ́ẹ̀bù ti lọ kò lọ á wá di pé ó di àtọ̀sí ọjọ́ pípẹ́ wọ́n pè ní àtọ̀sí ẹ̀gbẹ ẹni yẹn ó lè máa bẹ̀rẹ̀ sí máa rù kó máa gbẹ ẹlòmíì kòkòrò á kàn bo ni kòkòrò agbègbè rẹ̀ kúrọ́kúrọ́ á bò lára á lóògùn kòkòrò á lọ ṣẹ́ kòkòrò kò ní lọ kò ní mọ̀ pé àtọ̀sí ọlọ́jọ́ pẹ́ ló fà tètè ń sìn ẹlòmíì wá sí pé ó máa bọ́ sí wórópọ̀ tó máa wú yẹn sperm production wórópọ̀ yẹn ó máa dínkù òun lè mọ̀ fi ní low sperm count ẹlòmíì gbogbo tó wá nípa àwọn ní low sperm count àbí wọ́n ní pé sperm ò tẹ̀sí lára wọn rárá púpọ̀ wọn á dà pé àwọn tó bí wọn wọ́n ti fi àtọ̀sí bí wọn tàbí àwọn fúnra wọn ti kó àtọ̀sí nígbà tó dé ilé ayé náà ni sàmìtì so àtọ̀sí STD ò ń ṣe tó dáa òótọ́ wọn ní pé virus burú but bacteria burú gan because ó máa ń ṣe tiẹ̀ silently ni ó máa wá pẹ́ lára kó tó ṣèyàn léṣe so nípa báyìí ìta fẹ́ ká kọ́ lèmi náà ni pé àwọn ewé ta lè lò láti lè fi kọ́ di àwọn àìsàn yìí. ṣó ni táwọn ilé ìbọn ń pè àtọ̀sí. ó náà ń pè ní gonorrhea gonorrhea ó náà lè ní syphilis gonorrhea àti syphilis àtọ̀sí ni Yorùbá máa ń pè. wọ́n ló tún pọ̀ oríṣiríṣi ẹ̀kan wà àtọ̀sí òró àbí. ó pọ̀ àtọ̀sí ẹlẹ́jẹ̀ wà àtọ̀sí alájá wà ètò yẹn ń sẹ́ wọ́n pè kàn ní àtọ̀sí ajá. èwo lalájá.
ok àtọ̀sí ajá yẹn àgbàlagbà bí rí i pé tí ẹ máa lọ síbi tí inú odò tó jẹ́ omi ìdọ̀tí tí ẹ máa lọ wẹ̀ ń bẹ̀ tó bá ti kó síyàn ní inú nǹkan ọmọkùnrin ẹ pé máa ń pe kòkòrò kan nígbà kan nínú sáyẹ̀nsì pé wọ́n pè ní schistosomiasis tó bá tí ẹ máa lọ wẹ̀ inú odò ló máa ń sábà kó sínú nǹkan ọmọkùnrin oríṣi méjì dẹ̀ ní kinní yẹn náà ìkan àti pé tó máa ń pè ní jèríjèrí tó bá kó wọnú nǹkan ọmọkùnrin báyìí á máa rí síta bí èkó lọ á máa sá wọlé á máa kó síta bí èkó lọ á máa kó wọlé irú yẹn tí ìwà pé kó tètè pa àwọn máa ní èrí ògì á máa fún jẹ tó bá fún ní èrí ògì jẹ ó máa bẹ̀rẹ̀ sí máa jẹ ara èèyàn ni so kó máa jẹ kó pàápàá wọ́n ti ń sìn ìkan tó wá wà pé ìyẹn ò kí ń jáde bẹ́ẹ̀ yẹn ìyẹn á kàn máa jó tí a ti ń tọ̀ á máa rí ẹ̀jẹ̀ díẹ̀ nínú ìtọ̀ yẹn because ìyẹn máa lọ bá bladder á lọ sí side ibi tí kidney wà tó ti ń sìn so pé tí a bẹ̀rẹ̀ sí ní tọ̀ á kàn máa tọ̀ pẹ̀lẹ́ jẹ̀ ni wàhálà tó ti ń sìn àtọ̀sí ó pé gba tó ìgbà wá ní ká mẹ́nu lé a lè sọ ọ̀nà tó pín sí a lè sọ tán so nípa èyí tó jẹ́ kókó náà ni pé káwọ èèyàn ká ṣọ́ra nípa bíbá obìnrin ṣe because mo sábà kọ́ pé inú báǹkì tí ojú ò lè wọ̀ ni ṣe ti ń sìn so a lè mọ ohun tó wà níbẹ̀ ibi tó fara pamọ́ sí ni àbí tí a rí pé òun ò lè akára dúró kó lu rọ́bà ìdáàbòbò ṣùgbọ́n èyí tó wá ṣe kíní jù náà ni pé tó bá ti wá ń ṣe àwọn ìtọ́jú ó ṣe pàtàkì lóye kó jẹ́ pé ìtọ́jú tó kún lẹ́kùnrẹ́rẹ́ tí ìtọ́jú ìwà kún lẹ́kùnrẹ́rẹ́ á tún wá da nǹkan míì ó lè fà á kí spam kó wà gẹ́gẹ́ sáà kọ́ pé spam ó lè bàjẹ́ ó lè fà á kí èèyàn tètè ní prostate enlargement ó lè fà á kí èèyàn ní ìsétọ̀ kó má lè tọ̀ rárá ó lè fà á kó ba kidney jẹ́ tó ti ń sìn ó lè fà á kó yẹ pé nǹkan ọmọkùnrin èèyàn kó jẹ́ á jẹrà pátá ẹ wo herpes tá à ń sọ yẹn ń sìn òun náà máa jẹ tó pé inú nǹkan ọmọkùnrin báyìí á kàn dáwò káàkiri ni á dáwò àwọn mìíràn ti wọ lára tán tó bá dáwò tó bá fẹ́ tọ̀ ìtọ̀ á máa jáde lára ihò yẹn káàkiri tó ti ń sìn ara àìsàn abẹ́ náà ni àwọn ọ̀gá wa ń pe àwọn tá à ń sọ yẹn ní àìsàn abẹ́ so aláti ṣọ́ra fún púpọ̀ ká má gbà á ẹlòmíràn tó pé nítorí pé ó gba tó wẹ̀ lò ẹ̀wọ̀n òtẹ́ẹ̀tì wa ló ń sùn gbà mí tí wọ́n bá débẹ̀ kò dákọ̀ máa lo àwọn tó wẹ̀ wọn ìwọ tó wẹ̀ yẹn ẹlòmíràn àmì tó ti lò àwọn public toilet mi ó ṣòro láti máa lò tí a fẹ́ lò bóyá kéèyàn try kó nu etí ẹ̀ dáadáa because nǹkan ọmọkùnrin tó lè kan etí kíní báyìí ó parí ohun tó ń kó àìsàn yẹn nìyẹn so pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbogbo ṣùgbọ́n tó bá padà á ṣẹlẹ̀ nítorí àdúrà nìkan ò rán tó padà á ṣẹlẹ̀ ká mọ ohun tá a máa lò sí tàbí ká mọ ohun tá a máa fi prevent ẹ̀ òun náà ni ètò yìí jálé torí pé ètò yìí nípa pé ká kọ́ra ní ẹ̀kọ́ nípa àlàáfíà ara wa ni ṣùgbọ́n ẹ̀ka kọ́ra nípa àlàáfíà ara wa tí èèyàn bá rí wípé òun ń tọ ẹ̀jẹ̀ yẹn ọ̀tọ̀ ní kéèyàn kàn máa tọ ẹ̀jẹ̀ nìkan ọ̀tọ̀ ní pé kó máa tàyàn kó máa tà láti jọ kó máa fọ́ọ̀sì tọ̀ jáde oríṣi méjì ẹ̀ nìyí kó àti pé ẹni tó bá ní prostate ó lè fà kó máa tọ ẹ̀jẹ̀ ẹni tó bá ní àtọ̀sí tá à ń sọ yẹn bí àwọn STDs yẹn ó lè fà kó máa tọ ẹ̀jẹ̀ ẹni bí á dẹ̀ máa tọ̀ pẹ̀lú ìtọ̀ ẹ̀jẹ̀ àti ìtọ̀ máa jáde akọ̀wé kó ń bẹ̀rẹ̀ sí ní rú ń bẹ̀rẹ̀ sí ní gbẹ ni etí ẹsẹ̀ then àwọn dáhùn tó fẹ́ sọ ni pé ṣé rí àwọn stages tí à ń sọ àsọgbà stage àkọ́kọ́ stage ẹlẹ́kẹta òun náà pè ní staphylococcus staphylococcus yẹn tó bá bẹ̀rẹ̀ sí ní ṣèyàn ó lè máa tọ ẹ̀jẹ̀ mọ́ ó lè máa tọyún mọ́ irú àwọn bẹ́ẹ̀ wá nígbà táwọn ní àìsàn àtọ̀sí àwọn ti gba abẹ́rẹ́ sí ìgbà táwọn ní àìsàn gonorrhea àwọn ti lo oògùn sí bọ́ ó ti lọ ìgbà táwọn ti rí pé kò dẹ̀ wọn ò dẹ̀ tọ ẹ̀jẹ̀ mọ́ kò ṣàwọn ó lọ ìyẹn lọ sápamọ́ ni ó wá bọ́ sí tí wọ́n pè ní staphylococcus yẹn tiẹ̀ ìyẹn wá tó wá lágbára gbogbo stage kẹta nìyẹn. bó o ní ṣe wọn. bí ẹ ṣe máa ṣèyàn ni pé èèyàn kàn rí ní pé òun rú òun gbẹ ni kò dẹ́ ṣe HIV ẹlòmíà kàn rí ní pé ara òun máa ń gbóná ní gbogbo ẹ̀ táwọn náà sọ pé òtútù mú ara tòun gbóná tí ẹ̀rí ọkọ àti ìyàwó wọ́n ní pé ìyàwó wa tó bá délé pẹ̀lú ìyàwó wa tó bá fara kàn báyìí ó máa ń jẹ́ ètùtù ojú ni àti ètùtù ara láti fara kàn báyìí ara kan máa gbóná náà bí a ṣé wọ́n ní bà ní gbogbo ara máa ń gbóná staphylococcus ni ẹlòmíì bó ṣe ń wẹ̀ tó ń wẹ̀ báyìí ni ó máa rí pé ara máa ń yún ẹlòmíì tó bá wo obìnrin ẹ̀mí tó bá wo ojú abẹ́ báyìí bíi pimples ó máa bo ojú nǹkan ọmọbìnrin yẹn ni ètò ẹ̀sìn tí ọkùnrin bá rí ọkùnrin ẹ̀mí ẹ máa rí ulcer bí àwọn bíi ewu ẹnu gbogbo ara nǹkan ọmọkùnrin ló máa wà ètò ẹ̀sìn so àwọn stages tí à ń sọ yẹn ó jẹ́ state tó kó lágbára gan mo tó máa fà ní pé àìtọ́jú ẹ̀ láàkọ́kọ́ òun ló fà á ètò ẹ̀sìn ẹ wọ obìnrin ẹ̀mí á lòun ní cyst
cyst tó ní ni pé ó ti ṣe oríṣiríṣi nípa pé ó ti bẹ́ẹ̀ lè sùn tó yẹ pé infection tó wà lára ẹ̀ ó ti wá cause problems lára ó lè fa kóbìnrin má lè bímọ gan. ìwọ náà pè ní cyst. cyst yẹn dàbí ó wà nínú obìnrin báyìí pé òun náà máa níbi growth ni tó yẹ pé ó máa wà bí ó máa da obìnrin láàmú kò ní jẹ́ kóbìnrin ó lè lóyún. ṣàmì tí ó sìn èmi à búlọ̀kù àyè lọ sí sperm gbé lọ síbi nǹkan obìnrin èmi àwọn àmì ẹ̀sẹ̀ pé a kàn máa dà láàmú a máa yún ní gbogbo ìgbà ni ṣàmì tí ó sìn. so gbogbo àwọn eléyìí ó jẹ́ ní tí à ń láti ṣọ́ra fún nípa àlàáfíà ara wa ṣùgbọ́n ọ̀nà àbáyọ wa tó wà lórí ẹ̀ náà ni pé ewé àti egbò ó lọ̀nà àbáyọ ẹ̀. ṣé rí èèyàn ní àìsàn àtọ̀sí ó gba abẹ́rẹ́ sí ó máa lọ sápamọ́ sára ni èèyàn ní àìsàn àtọ̀sí ó wá ní wọ́n ti kọ́ pé báyìí mo lò sí tèmi gbọ́dọ̀ ló lò sí bí àwọn tablet antibiotics ó da mi ò ní ò da ṣùgbọ́n ó máa ń mu pamọ́ ni tí a bá tó wá ń lo antibiotics yẹn kó gbìyànjú kó lo ewé àti egbò láti lè flush ẹ̀ dànù. ara tí mo fẹ́ ká kọ́kọ́ mọ̀ ni pé tí ọkùnrin bá rí pé òun súnmọ́ obìnrin fún prevention lélẹ́yìí o pé àwa òkà mi ń fẹ́ kí n lọ ẹni yìí mo ti trust ẹ̀ ṣàbíkà mi náà ẹlòmíà lo condom náà condom yẹn náà lè jà ó tún lè dàlú. ó lè dàlú so àwọn ewé tí abẹ́kọ̀ọ́ yẹn mọ̀ náà ni ká máa lò bí ewé àsùnwọ̀n. ewé àsùnwọ̀n. ṣe rí ewé àsùnwọ̀n yẹn tí a bá gbó ọmọ ní kéèyàn gbó pẹ̀lú ẹmu bọ̀ tí a bá gbó pẹ̀lú omi náà ó máa ṣiṣẹ́ tí a bá ti wá gbó lẹ́yìn tó bá súnmọ́ obìnrin tán kéèyàn mú dáadáa tó bá mú láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó máa tọ̀ ó máa lọ sí toilet gbogbo tó bá wà lára ẹni yẹn ó máa flush ẹ̀ kúrò lára. ara tí ó wà fún prevention nìyẹn. ara àwọn tó wà fún prevention òun náà ni bàrà ṣe rí èso bàrà èso ẹ̀gúsí bàrà tó ń pè ní bitter lemon tí ẹ máa mú lemon yẹn tó wà gbé sórí iná tó bá ti wá sún tó bá ti sún ó máa wá fún tó bá ti fún omi ẹ̀ dáadáa á fi iyọ̀ díẹ̀ sí ó bá kí èèyàn lọ sí tọ́lẹ̀tì o ó bá kí èèyàn yàgbẹ́ ọ̀bọ̀ síbi kí èèyàn máa lò. síbi oníke kékeré yẹn tó bá ti lè mú ẹyọ kan láàárọ̀ kó tó mú ẹyọ kan lálẹ́ tó bá mú ìfọjọ́ mẹ́ta gbogbo ohun tó bá wà lára ẹni yẹn á yà dànù á tọ̀ dànù kò lè ní tó sí lára. Jamjensen ó jẹ́ méjì then another one tẹ́lẹ̀ ayé fi kún òun náà ni egbò ìfọ̀n yẹn èèyàn á sè pẹ̀lú ẹmu ni tí wọ́n ti á sè pẹ̀lú ẹmu á wá mú tó bá ti wá mú gbogbo tó wá súnmọ́ obìnrin tó wá pé obìnrin yẹn pé ó èrò ń bà wọ́n lórí ẹ̀ tó bá mú dáadáa á tọ̀ gidi gan gbogbo nǹkan yẹn ló máa tọ̀ dànù á dẹ̀ pa orú ẹ̀ nínú Jamjensen ìyẹn tá a sọ yẹn fún prevention ni kí nǹkan yẹn bá ṣe yẹn ṣùgbọ́n àwọn oògùn ìbílẹ̀ wa wà tó yẹ pé a ti ṣe fún pé tíyàn bá bẹ̀rẹ̀ sí tọ̀ ẹ̀jẹ̀ nìkan tíyàn bá ti láìsàn yẹn gangan ṣùgbọ́n ó wá pé oríṣiríṣi lórí àìsàn ọ̀tọ̀ọ̀tọ̀ because bí mo sọ yẹn ni pé àwọn infection yẹn ìbí máa ń kọlu nǹkan wórópọ̀n lásán ni kò ní rìn jọ kọjá ibi tí wórópọ̀n dé àwọn kan àti pé ó máa kọjá ibi tí wórópọ̀n dé ó máa dé ibi bladder so níbi tí èèyàn gbé ń tọ̀ lẹ́nu urethra adébi urethra yẹn àwọn kan àti pé tí wọ́n wáyé ó máa ń fara pamọ́ sára ni àwọn ẹlẹ́wọ̀n máa ń dára di egbò tí wọ́n máa rí bóyá egbò kàn di ọyún káàkiri ara Jamjensen irú àwọn ìyẹn àwọn ìtọ́jú ẹ̀ ó wà ní ọ̀nà mẹ́ta tí mo sọ yẹn a ní àwọn oògùn tá a ṣe tó yẹ pé tí a bẹ̀rẹ̀ sí ní lò á lò fún ọjọ́ mẹ́rin tó bá ń tọ oyún ọjọ́ tó bá kọ́ lò lẹ́ẹ̀mejì báyìí oyún yẹn láti kọ́ stop náà bò kó gbìyànjú kó lò fún ọjọ́ mẹ́rin òun tọ̀ wọ́n á rí pé òun máa ní àlàáfíà pàápàá ni nípa pé ó ń tọ oyún o tàbí ó ń tọ ẹ̀jẹ̀ wọ́n pé ẹ̀jẹ̀ yẹn wá ń tọ̀ ó máa lo oògùn yẹn kọjá ọjọ́ á lò fọ́jọ́ mẹ́wàá nítorí pé inú tó fi ń tọ ẹ̀jẹ̀ ń já sí pé inú yẹn ti ní injury kan injury yẹn dẹ̀ ti kíní yẹn dẹ̀ wà níbẹ̀ ó sẹ́ni débẹ̀ tó bá ṣàkíyèsí máa wo eégbọn tó bá wà lára ajá tó bá sẹ́ni débì kan ibi tó sẹ́ni dé yẹn tó bá ra gé òun fún ẹ̀lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ̀jẹ̀ àdàbà lè ṣe jáde níbẹ̀ because òun ti gbẹ́nu síbi tí ẹ̀jẹ̀ wà jáde tó bá pẹ́ já kúrò padà báyìí ẹ̀jẹ̀ díẹ̀ lọ jáde ibi àá jiná padà bẹ́ẹ̀ ni ìtọ́jú àwọn nǹkan yẹn ṣe rí ibi tó sẹ́nu dé yẹn ìyẹn kòkòrò yẹn ó ń fa ẹ̀jẹ̀ jáde ni so ẹlẹ́mìí akọ́ni kó bẹ̀rẹ̀ sí ní gbẹ náà ni ẹ̀dẹ̀ ẹ̀rọ ìlú ọkùnrin mi tó bẹ̀rẹ̀ sí ní tọ̀ àìsàn ìtọ́jú ni òní lè sọ́ńtà gbogbo pápátá ẹ̀ gbogbo ṣòkòtò ẹ̀ á ti wet fẹ́ jẹ́ á máa lo páàdì ńgbà míì Jamjensen so àwọn àìsàn báyìí àfi kí á wá ewé àti egbò ká fi tọ́jú ẹ̀ a ní àwọn òògùn tá a ṣe lóríṣiríṣi ara àwọn òògùn tá a ṣe òun náà ni abioticin àti organic organ ó wà níbí ó wà níbí yìí òun náà ni òògùn tá a ṣe yìí
abiotisin tẹ wò yìí a ṣe fún infection tó bá jẹ́ pé èèyàn bẹ̀rẹ̀ sí ní tọ ẹ̀jẹ̀ àbí ó ń tọ oyún ni tó yẹ pé èèyàn ń tọ ẹ̀jẹ̀ ó ń tọ oyún tó bá bẹ̀rẹ̀ sí ní lò láàárín ọjọ́ 3 sí 4 ó ní láti stop ó ń tọ àwọn wa òkè tó bá jẹ́ pé èèyàn wá bẹ̀rẹ̀ sí tọ ẹ̀jẹ̀ tó yẹ pé ẹ̀jẹ̀ yẹn ó ń wá gidigidi gan á lo organic organ pẹ̀lú ẹ̀ á dẹ̀ fún ní Lego mixture bóyá ní í ṣe lélẹ̀ eléyìí ṣíbí kékeré láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́ gbàtọ́ kọ́ bẹ̀rẹ̀ sí ní lò yẹn powder ni aṣọ ní capsule yẹn náà ó wà ní capsule á lò ní léraléra láàárọ̀ lọ́sàn-án alẹ́ fún bí ọjọ́ 3 lẹ́yìn ìgbà yóò dà sọ́dẹ̀ méjì á pa oró kòkòrò yẹn ìṣeéṣìn kò ní dà láàmú mọ́ but àwa fọwọ́n ẹ̀ nímọ̀ràn pé kọ́ gbìyànjú kọ́ lò ó at least fún títí wọn fi tán ó jẹ́ pé á serve wọn bí oṣù 20 days wọn ní gbúrò ẹ̀ mọ́ but ọjọ́ kókó ní ẹ̀ náà ni pé ẹni tí nǹkan báyìí bá ti ń ṣe tó níyàwó ńlé kó gbìyànjú kó jọ máa lo oògùn ẹ pẹ̀lú ìyàwó ẹ̀ nìyàn because tí ò bá lò pẹ̀lú ìyàwó ẹ̀ tó bá tọ́jú ara ẹ̀ nìkan á tún padà lọ kó lára ìyàwó ẹ̀ ó dàbí pé èèyàn lọ kó sí báǹkì ó padà lọ gbowó ẹ̀ ló máa rí ìjọba ti ń sìn so ara àwọn oògùn tí a ṣe nìyẹn tí èèyàn bá ní ó wá ń tọ̀ ohun ìtọ̀ tó ń tọ̀ yẹn ó wẹ̀ láti bí odò ni o ó kó lára èèyàn ni o àbọ̀yẹ́ pé kidney issue ló ń ṣe ni o ó wá ń tọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ papọ̀ ó ń tọ̀ pẹ̀lú ẹ̀jẹ̀ papọ̀ ó máa lo organic organ ló máa lò òun á lò pẹ̀lú abiotisin àti Lego tó bá lò pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ọba kò ń ṣe ní tó pẹ́ láàárín ọ̀sẹ̀ kó máa wà dáadáa ẹ̀jẹ̀ yẹn tẹ̀kọ́ stop náà ṣọ́ọ̀bù ti ń sìn á stop because á pa kòkòrò yẹn gangan fúnra rẹ̀ then lẹ́yìn ìgbà yẹn ló máa bẹ̀rẹ̀ sí máa heal ibi tí àwọn egbò yẹn wà nípa àwọn oògùn wa yẹn so a ṣe àwọn oògùn oríṣiríṣi fún infection ṣe sìn tí infection bá fẹ́ tí pé wá débi pé ó ti pa spam ọkùnrin ṣe sìn a máa kọ́ tọ́jú infection lára ẹni yẹn because ẹlẹ́mìí lọ ṣe test ń sìn test tó ṣe yẹn wọ́n ní pé gbogbo everything 0 ni mobility 0 life cell ibẹ̀ tó fi ń ṣe kíní 0 náà ni gbogbo everything so a máa kọ́ tọ́jú infection yẹn a ṣe àtọ́jú òun fún ara ẹ̀ ìyẹn lè fi rí pé ìtọ́jú pé èèyàn ò ní spam rárá lára ó ń lọ sóṣù 3 because nǹkan yẹn ti pa wóró pọ̀ yẹn ó lè ti pa gbogbo nǹkan tó ń jẹ́ kí ó lè produce spam gidi sí lára so ọkùnrin mo gbára nímọ̀ràn ẹ rí i pé nǹkan kékeré ló fà á níbi pé a fẹ́ gbádùn ara náà ni kéèyàn ṣọ́ra ṣe tí wọ́n ti ń ṣọ́ra ṣe kò ní bọ́ sínú kòtò because àwọn àìsàn nígbà tó yẹ pé táyà ń sọ yìí tó yẹ pé ewé àti egbò kò lè ká péye nítorí tó bá ti rí pé ó ti ba gbogbo nǹkan jẹ́ tán so ọlọ́mọ ìka kú kú òjijì so bí ó ṣe jẹ́ nípa ọ̀rọ̀ STDs àti STI ni wọ́n tó bá rí àmì báyìí kó tó di pé ó máa kọlu kidney tiẹ̀ ó máa kọlu liver tọ̀dẹ̀ kàn sí ilé iṣẹ́ wa tàbí kó pe nọ́mbà wa 07031002744 tàbí 08028121088 láti lè fún yín ní ìmọ̀ràn tàbí àlàyé nípa ètò ewé àti egbò tá a fi ń tọ́jú ara wa. ọ̀dà ẹja wa sọ̀rọ̀ nípa àwọn míì irú Lego yìí kí làwọn ṣe. ṣé Lego blood purifier ni ó máa ń purify blood ni gbogbo ohun tó bá jẹ́ ìdọ̀tí inú ẹ̀jẹ̀ kòkòrò inú ẹ̀jẹ̀ ló máa ń ṣiṣẹ́ fún dẹ inú iṣan ló bá ti gbé ń ṣiṣẹ́ tiẹ̀ ẹlòmíì wà tó pé inú iṣan ẹ̀ ó ti dí nípa pé àwọn àìsàn oríṣiríṣi ti di ẹlòmíì wà tó pé infection tá à ń sọ yẹn ó ti kó bá inú ẹ̀jẹ̀ eléyìí ó máa ṣiṣẹ́ fún un ẹlòmíì wà tó pé inú ẹ̀jẹ̀ náà ó block ó ti dì ẹ̀jẹ̀ dídì ti wà ńbẹ̀ eléyìí máa yọ blood purifier ni ó dàpọ̀ fẹ́ni tó bá ní arthritis ni o ó ní rheumatism ni o àbí ó ní infection náà ni o àbí ó ní heart clog òun Lego herbal mixture ó dáa fún púpọ̀ ṣé tó ń ṣe ni ó ti gbà òun tẹjọba ó dẹ̀ wà ní pharmacy káàkiri. bó o ní tó Oskonto. Oskonto mixture ní tó ń ṣiṣẹ́ fún náà ni pé ó máa ń fọ inú gut láti bí ẹnu wa yìí sí abẹ́ digestive tract ló máa ń fọ because ẹni púpọ̀ àìsàn tó máa ń padà ṣe àwọn èèyàn láti ibi tá à ń jẹ ni ẹlòmíì ń jẹun bọ̀ tó ń jẹ tó jẹ yẹn kò kí ń digest tán so bí o ṣe digest tán yẹn tó bá dúró síbẹ̀ ó yẹ kó yà but kò wá tún jágbó ẹ̀ tán so tí ẹ máa lo eléyìí flusher ni so ó máa flush gbogbo inú digestive tract so èèyàn á wá wà lálàáfíà ẹni pé ẹlòmíì àti pé àbóyá kò lè sùn ni bóyá kò lè jẹun ni ní tó fà ní pé nǹkan ló ń disturb ẹ̀ lára tó bá lo Oskonto mixture ó máa flush ẹ̀ kúrò ó ń tàn wọn àlàáfíà system ara ẹ̀ ṣe dáadáa ẹ wọn obìnrin míì tó pé wọn ò ṣe nǹkan àlejò mọ́ wọn ò tí ì dàgbà nǹkan àlejò wọn dédé stop Oskonto mixture ló máa ní kán lò
wọ́n á lò pẹ̀lú ọsàn ẹ̀wẹ́ pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run báyìí kó ṣe á bẹ̀rẹ̀ sí wà nọ́mà bẹ́ẹ̀ pọ̀ tí wọ́n menopause ni wọn bọ́tẹ́ ẹni pẹ̀lú tó wọ menopause inú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ga àwọn ìdọ̀tí inú àwọn èrí inú ẹ̀ ò jáde mọ́ Osconto mixture yìí òun ni kó máa lò á wà òkè dáadáa ètò ìsìn inú ẹ̀ ò ní wú jù tí ọkùnrin náà fúnra rẹ̀ bá wà tó bá jẹun tí inú ẹ̀ bá ga ókè sìn ẹ máa wọ ẹlòmíì wà tó yẹ pé tó bá ti kọjá bíi 40-50 ó máa ní prostrate nínú àwọn ẹ̀kọ́ tí a kọ́ ní ọ̀dọ̀ wa a rí pé ọkùnrin tó bá ti ń wọ 40-50 ó ní láti ṣọ́ra fún milk mílíkì mímu yes milk mímu so tó àgbẹ̀ sí ní mu milk a máa rí pé ìtọ̀ wọn ni wọ́n jáde dáadáa mọ́ wọn àfi rí pé lómi ó ní prostrate bọ́n tó wá trigger àìlètọ̀ ẹ̀ mọ́ yẹn mílíkì yogurt ló mu kí ló fà á ní pé àníbi research náà ṣe a rí pé tí milk bá wà níbì kan ó máa ń wú tí yogurt bá wà níbì kan tó bá tí wọ́n fẹ́ ṣe yogurt náà tó máa dé milk lẹ̀ tó máa padà ṣí ó máa wá wú ṣé bó ṣe máa ń wúra yẹn àbí ẹ fi milk náà sínú tíì tó bá fi jọ́kìjọ́kì tó bá máa ṣí bíi Milo ẹ rí pé ó ti bẹ̀rẹ̀ sí ní wú so ṣé ní wúwo ìwú yẹn ó ní gas nínú gas yẹn máa ń jẹ́ kí prostrate ó máa jẹ́ kó wú so tí àwọn afẹ́ stọ̀ láàárọ̀ kò ìtọ̀ ní jáde dáadáa so tí a máa ti rírú ẹ̀ tó bá ti low Osconto mixture gas yẹn máa lọ́lẹ̀ bloating nínú yẹn máa lọ́lẹ̀ á lè tọ̀ á yaso á dẹ̀ wà òkè. téèyàn bá mu míìkì gan-an tó jẹun tó mu míìkì dáadáa kéèyàn tó máa ń lo eléyìí ó dáa púpọ̀ Osconto herbal mixture ó dáa púpọ̀ ètò ìsìn búrẹ́dì àti tíì tí tàfi mílíkì ọkùnrin gbọ́dọ̀ fi ṣeré tàfi mílíkì tó kìdúrà bíi tó kìdúrà ẹlẹ́yà ní mílíkì òun pòkì irọ́ ni ọlọ́run àkóbára àfikún máa lólè pẹ̀lú ẹ̀. téèyàn bá ti mu mílíkì tó kí kéèyàn mẹ́lẹ̀ Osconto mo mu mílíkì tó kí. èèyàn á wà òkè inú èèyàn á fúyẹ́ inú èèyàn ní máa ga ó pọ̀ jù oògùn tó ń polówó ara ẹ̀ ni. mo yẹ mú yìí. náà kò dáa láàmú ṣe wọn pé kò tó kóró àwa tí a wà nílé tó pé àgbo náà fi tọ́ wa. oyin wà láńdá ibi sí. oyin la fi preserve oyin la fi preserve lóye rí àwa tí a fi àgbo kọ́ ìbáṣe ń lo àgbo yàtọ̀ sáwọn tó pé wọn mu àgbo rí. nta là ń jẹ là ń tà. tí ẹ̀dùnmí ayé mu ọ̀tọ́ pé ọmú kíní kan ó lè pé àpò mú inú mi kíní kan ṣe ní náà bẹ́ẹ̀ kọ́ dókòwò kò mọ́ lára ni nǹkan dúdú ló mọ́ lára tó bá padà yá á tẹ̀ lára rẹ̀. ewé àtegbò ó dáa púpọ̀ àwọn táwa ti lò ní tán bí wà sínú ẹ̀ ni a lè sọ authoritatively pé lo àgbo ṣàwùjẹsìn àwọn táyọ jẹ́ set tó máa jọ wà ọmọ àwọn wà pé bí akéré sí wọn ni age made ni wá nǹkan tó fi tọ́wà náà nìyẹn so ewé àtegbò dáa púpọ̀ gbogbo èèyàn nímọ̀ kí ká máa lo ewé àtegbò àwọn náà la ṣe ewé ohun tó bá ń sọ yìí ó ti ní NAFDAC o àti Aladobitas òun náà ti ní NAFDAC tó ṣe é sìn fún ẹ̀yìn ríro ẹlòmíì ẹ̀yìn ló máa ń complain gbogbo gbà. n bá ń ṣiṣẹ́ ìjókòó tí ń dírẹ́fù sáá. Aladobitas kí a máa dùn ó dá púpọ̀ ọ̀pá ẹ̀yìn ló ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn èèyàn máa wà òkè á wà òkè á fìtì dáadáa nítorí ẹ̀yìn wa yìí òun ló ń control ẹsẹ̀ méjèèjì ẹ̀yìn ló ń control ẹsẹ̀ méjèèjì so ẹ jẹ́ ká múra sí ìtọ́jú ara níbi ewé àti egbò Aladobitas. mo mélèé náà lọ́nà kò sí problem. àwa máa ń pẹ́ lórí driving. ṣé ẹ wá wò tó ń mú dání yìí Aladobitas Aladotherapy ṣe rí oògùn yìí àwọn èèyàn ń kọ sáré sí púpọ̀ ni ó jẹ́ àwọn oògùn tó yẹ pé a dúpẹ́ lórí ẹ̀ púpọ̀ mo sọ́gbà kan nípa pé Aladobitas pé àwọn kan láti France tó ní pé ká ṣe tó pọ̀ wọ́n kọ́ ní ká sọ ká wá ká sọ tá a ṣe ń tàbí ṣe fún wọn mo kọ lẹ́tà sí wọn mo ṣe gbẹ lẹ́tà ní ká ṣe púpọ̀ fún wọn ẹ wá wo oògùn tó yẹ fún blood pressure nìkan ni tí wọ́n bá ti ní blood pressure eléyìí dáa lójú ìfúnpá gíga ìwà ti jẹ́ nínú ètò wa tí ẹnìkan sọ pé òun lóògùn kan òun ní kò máa yà òun tọ̀ ẹ̀jẹ̀ òun bí ẹ̀jẹ̀ nígbà tó ń lọ lo oògùn hypertension nígbà tó ilé ó ti gbádùn àtúnṣe láìpẹ́ yìí lórí ẹ̀ pé kí lè fi ṣe oògùn yẹn mọ́nà ewé àtegbò ni kò sí nǹkan nù ẹ̀ fún ìfúnpá gíga o fún blood pressure o ẹ lo Aladobitas oògùn tó ń polówó ara ẹ̀ ni fún blood pressure ìwé tí wọ́n bá ní báyìí ní pé blood pressure yẹn ohun tó ń fa blood pressure pọ̀ ẹlòmíì kò ń ṣe àárẹ̀ ara ní blood pressure tiẹ̀ but àwọn nǹkan kan ló fà á tó fi ní blood pressure ṣe mọ̀ ẹlòmíì àti pé bí a kó náwọn àìsàn kan ó lè pé ó ní kidney problem but kidney problem hypertension náà padà sí kidney problem but ẹlòmíì tó wá tó wá pé kidney problem tó wá ní ó lè padà lead sí yẹn náà
ẹlòmíì ní àwọn àìsàn míì bí àìsàn ọkàn, ẹlòmíì ní àìsàn míì bí àìsàn liver, ẹlòmíì sọ pé liver tí wàá wú, inú ẹ̀ tí wàá ga dé pé ó ń kó ìnira bá mímí ẹ̀, ó lè fa blood pressure náà. Ẹ jẹ́ ká ní oògùn yín lé o, torí pé àìsàn tó wá kọ́mọ̀ ń gbòòrò ń sìn òun ni ìfúnpá gíga. Bóyá ń tà ń jẹ ni, ṣẹ́mọ̀ gbogbo ń tà ń jẹ ń sìn, ẹlòmíì ní pé máa jẹ èso tó ń jẹ gan-an inorganic ni, ẹlòmíì ní pé máa mú kí wọ́n orúkọ ẹ̀ máa jẹ ewédú, máa gbẹ́ jẹ ẹ̀fọ́ tó ń jẹ gan-an kẹ́míkà náà fi gbìn. So àfi ká máa lo orú oògùn ẹlẹ́bẹ̀ ọlọ́mọ ẹ̀ka rí àìsàn burúkú. Tí wọ́n bá ní oògùn ilé nílé, àti ẹ̀ máa strong because ẹ máa wo kíní kan lára wa, àwọn kan mọ́tò wọn ní accident. Wọ́n ṣe ní accident yẹn gba àwọn tẹ̀sán gbirigbirigbirigbiri tó sọ accident yẹn ẹni kò lè fara pa nù à, ẹnì kan dẹ̀ kú. Ẹni tó kù yẹn kò kàn lára, kí ló fà á ni pé àti ẹ̀ ò lágbára, ìbẹ̀rù ló pa, shock ló pa. Ìdí ń sìn àwọn oògùn ilé máa ń jẹ́ kí àti wá strong débi tí nǹkan bá bẹ̀ṣẹ̀ lójijì yẹn máa wà ń bẹ̀ ni. So pẹ̀lú gbọ́dọ̀ a ò ní ṣe àní ẹ̀sán ọ̀rọ̀pàrọ̀sẹ̀ o. Ẹ wo Holy Root Vision Powder tá a mú dání, a pè ní ojú ẹ̀dọ̀ kìí fọ́. Àwọn èèyàn lò ó, wọ́n dúpẹ́ lórí ẹ̀. Ìkànnì ọjọ́ ìjà lọ ní pé nígbà tí ní ojú ẹ̀dọ̀ kìí fọ́, ṣé kò yẹ pé spiritual oògùn ni, wípé tó mọ̀ pé ojú ẹ̀dọ̀ nílé dì náà máa sọ pé ojú ẹ̀dọ̀ kìí fọ́, mo ní bẹ́ẹ̀ kọ́. Orúkọ táwọn bàbá ti wá pè ń gbà yẹn nìyẹn. Ewé àti egbò la fi ṣe o, kò ń ṣe àwa kì í bọ̀ kankan o, àwa kì í bọ̀ àdé takọ̀ àwọn tó ń bọ̀ nǹkan náà o. Nǹkan àwọn tó wà bàbá ti wà àwọn tó ń bọ̀ nǹkan ni, ṣùgbọ́n táwa ti wá bẹ̀rẹ̀ àwa mú ìtààmú lára wọn náà ni pé a mú ewé àti egbò nìkan láti ara wọn. Eléyìí ara ògùn bàbá wa ni, Holy Root Vision Powder, wọ́n pè ní bàbá ń pè ní ojú ẹ̀dọ̀ kìí fọ́. Tí ẹ bá ní àìsàn ojú wa ń dà láàmú, kó tó di pé wọn lọ ṣe operation sí kókó bẹ̀ sí máa lo eléyìí, tó wáyé sí eléyìí bó ṣe máa ṣe ojú ẹ̀ ò ní fọ́. Tí ẹ bá ní àìsàn cataract ní glaucoma ni o, ó bẹ̀ sí ní lò, kó tó bẹ̀ sí máa lo wọn, kó bẹ̀ sí máa lo eléyìí, wọ́n ní ojú òǹtọ̀ wọn ò ní fọ́. So ó da púpọ̀, òògùn tó máa ń lò ní láàárọ̀ tàbí lálẹ́ àkíńlò lọ́sàn-án gan, tí a bẹ̀ sí lò pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba, defense ló máa ń jẹ́ fún ojú pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba, a ò ní dìtà ń wọlé o. A ní àwọn oògùn lóṣìṣì bẹ́ẹ̀ náà, a ní HPL Rivain ètò máa ń ṣe fún ẹsẹ̀ àbí tí a bá ní àìsàn stroke, a ní yẹn. A ní Joy Woman fún obìnrin tó ń bẹ lọ́hùn fọ́mọ. A ní Anadosin fún àwọn tó bá ní àìsàn ìsétọ̀, àìsàn ìsétọ̀ prostate, enlargement, yes. Ṣé prostate máa sọ yẹn? Prostate cancer wà tó yẹ pé òun ni third stage prostate problem. Tí ẹ bá ní enlargement eléyìí dáa fún un. Ṣùgbọ́n tó kó ti ń di àìsàn cancer, àwọn oògùn tá a ṣe tá a pè ní ẹ̀rọ jẹjẹrẹ òun ni à ń ṣe fún. Specially made làwọn yẹn. Bẹ́ẹ̀ ni, specially made product ni. Ṣèbí wọn náà ti rí àwọn àǹfààní tí ń bẹ ń bi àwọn chánẹ́ẹ̀lì Bàbá Aládò. Ìwọ náà máa subscribe sí, fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ rẹ, fi ránṣẹ́ sáwọn mọ̀lẹ́bí rẹ, káwọn náà subscribe kó bá lè máa kẹ́kọ̀ọ́ tewétegbò látọ̀dọ̀ Bàbá Aládò. Ewé ń bẹ, òògùn wà.